mo sì dúpẹ́ Ọlọ́run fún àkókò yìí èyí tí ó tún fi àyè gbà wá. Ìbéèrè kan ni mo wá láti wá dáhùn sí gẹ́gẹ́ bí ìbéèrè yẹn ti wá látọ̀dọ̀ àwọn ọmọ Ọlọ́run gbogbo. Àwọn ènìyàn máa béèrè pé kí ni ẹ̀rí àtúnbí? Pé kí ni ẹ̀rí àtúnbí? Gẹ́gẹ́ bí a ti máa rí lónìí pé Bíbélì sọ fún wa pé ọ̀ranyàn ni ìwé Jòhánù orí 3 yẹn. So tó sọ fún Nikodémù ni pé bí kò bá ṣe pé a tó ènìyàn bí, òun kò lè rí ìdè ìjọba Ọlọ́run. So ọ̀pọ̀lọpọ̀ yẹn lẹ́nu ló ń sọ nípa ti àtúnbí lọ́tọ̀ àti ní òsì. So àwọn èèyàn máa béèrè pé kí la ṣe ìdánilójú àwọn tá a lè mọ̀ ní àtúnbí, kí ni ẹ̀rí àwọn tá a lè rí bí àtúnbí. So gbàgbé tí àwọn èèyàn bá wàásù lórí pẹpẹ tán, wọ́n á béèrè àwọn pé àwọn èèyàn kan gbogbo àwọn tó bá fẹ́ fàyè wọn fún Kristi kan padà wá. So kan wá sórí pẹpẹ láti pé kán gbàdúrà fún wọn. So wọ́n fẹ́ dá lójú bẹ́ẹ̀ pé àtúnbí ní ìgbésẹ̀ tí ènìyàn ń gbé. Àtúnbí kì í ṣe ohun tí a kàn pa sọ lórí ọ̀rọ̀ ẹnu lásán. Ohun tí Jésù sọ fún Nikodémù jọ yẹn, ẹgbẹ́ èdè ẹ̀bọ ti rí bí kò bá ṣe pé a tú ènìyàn bí, ọ̀rọ̀ yẹn ni. Náà ṣe rí bíbí ló pé ẹni tí a sì fẹ́ tú bí àti bí tẹ́lẹ̀. Náà Jésù wá sọ bẹ́ẹ̀ pé òun fẹ́ tú bí. Àkọ́kọ́ farabalẹ̀ dáadáa lọ wò ó báwo la ṣe bí ènìyàn tẹ́lẹ̀. Tẹ́ bá rí inú ìwé Jòhánù ẹ̀ tó bá kásálẹ̀ díẹ̀ orí 3 yẹn, ó sọ fún bí kò bá a fi omi àti ẹ̀jẹ̀ bí ènìyàn. Náà tó bá tó wá wo ohun tí ìwé First John sọ bí kò bá pé a fi omi àti ẹ̀mí bí ènìyàn. So bíbí yẹn ó ní í ṣe pẹ̀lú bá ti dóko bí ènìyàn. Náà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti bíbí kì í ṣe ohun tí ó máa ṣẹlẹ̀ sínú ayé ènìyàn tí ènìyàn ò ní mọ àkókò tó ṣẹlẹ̀. Abiyamọ tó bímọ tó bá máa bí ọmọ á mọ àkókò tó bí ọmọ yẹn, á mọ̀ bó ti rí, á mọ̀ ìrora ẹ̀ bó ti rí. Ṣé ẹ̀rọ ọmọ tá a bí náà pàápàá òun náà á mọ̀ bí ìrora ẹ̀ ti rí. Náà Jésù sọ bẹ́ẹ̀ pé gẹ́gẹ́ bí a ti bí wa tẹ́lẹ̀ yẹn, a ní láti tú wa bí. So a tú wa bí báyìí fún bàbá mi, ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀ nìyẹn. A tú wa bí fún ẹni míì tá máa darí wa, tá a rí bí bàbá wa tó jẹ́ Jésù Kristi. So òun náà fúnra ẹ̀ ti mọ̀ bẹ́ẹ̀ pé àtúnbí yẹn nílò ká mọ̀ lára. Ẹ̀sà á mọ̀ lára pé àkókò báyìí ni ẹ rí ọ̀pọ̀lọpọ̀ bàbá wa pé nígbà tí mo dà àtúnbí lọ́dún 1970 ọ̀pọ̀lọpọ̀ gbàgbé nítorí ìṣẹ̀lẹ̀ ọjọ́ yẹn kì í jẹ́ kéèyàn gbàgbé. Ṣe pé ìṣẹ̀lẹ̀ pé ká pè wá sórí pẹpẹ then ká torí àkókò wa ká wá rò pé kí ni a máa fi mọ ìdánilójú. Náà ṣe rí ìyàtọ̀ máa ń wà nínú ayé ènìyàn nígbà tó bá ti dà àtúnbí sí ìgbà tó bá ti di àtúnbí. Nígbà tó bá ti dà àtúnbí ó ní bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń gbégbé ayé wọn, àwọn ẹ̀rí ìdánilójú nìwọ̀nyí. Then nígbà tá a bá ti di àtúnbí ká bá lè mọ̀ pé kí n ṣọ̀rọ̀ orí pẹpẹ tá a bá di àtúnbí tán ó ní bá ṣe máa gbé ìgbé ayé wa. Àtúnbí ẹ̀ máa ń fi yàtọ̀ sí ìgbé ayé wa ti tẹ́lẹ̀ àti ìgbé ayé tuntun tá a ṣe ń gbé pẹ̀lú ẹni tí a bí wa fún. Now inú ìwé Titus tí olóyìnbó pè ní Titus orí 3. Now ó jẹ́ kí n wo láti ẹsẹ̀ 1 ń bẹ̀ ká gbọ́ ohun tí ó wí. Ó ní nǹkan wọ̀nyí ó ní kí wọ́n máa sọ̀rọ̀ ẹnikẹ́ni níbi, kí wọ́n má jẹ́ oníjà. Náà bí kò ṣe ẹni pẹ̀lẹ́, kí wọ́n má fi ìwà tútù gbogbo hàn sí gbogbo ènìyàn. Náà ẹsẹ̀ 3 gangan ló fẹ́ múlò bẹ́ẹ̀. Ó ní nítorí àwa pẹ̀lú ti jẹ́ wèrè ní ìgbà kan rí. Náà nígbàgbé Paul ló kọ lẹ́tà sí Titus. Náà ó kàn sọ fún Titus bó ṣe máa sọ fún àwọn èèyàn kan tí máa gbégbé ayé wọn. Torí ó mọ̀ bẹ́ẹ̀ pé ó ní bí àwọn ṣe gbégbé ayé wọn. Náà ìgbésí gbégbé ayé wọn yàtọ̀ sí bí àwọn àtúnbí ṣe máa gbégbé ayé wọn. Náà Paul wá sọ bẹ́ẹ̀ pé Paul tó sọ̀rọ̀ yìí wá sọ bẹ́ẹ̀ pé now mo ti di àpọ́stélì Ọlọ́run. Ó ní bá ti rí mi báyìí tí mo ti ń gbégbé ayé mi, àpẹẹrẹ àtúnbí nìyẹn. Ṣùgbọ́n ní ìgbà kan rí nígbà tí mi ò tí ì di àtúnbí, ó wá sọ bẹ́ẹ̀ pé ó ní bí mo ti ń gbégbé ayé mi. So wá mẹ́nu bà ó ní nítorí àwa pẹ̀lú ti jẹ́ wèrè ní ìgbà kan rí. Ìtumọ̀ ẹ̀ ní pé nígbà tí ò tí ì di àtúnbí, ìgbé tó ń gbé nìyẹn, ìwà tó ń wù, ọ̀rọ̀ tó ń sọ bí ìta lè ká sí nìyẹn. Dẹ̀wọ́n tẹ̀síwájú ó ní aláìgbọ́ràn aṣáko. Náà ṣe rí èdè yẹn ní ìgbà kan rí. So Paul ò dínà yẹn irú ẹ̀ tí mo jẹ́ tẹ́lẹ̀ nìyẹn. Ṣùgbọ́n báyìí kí ló wá yí padà nítorí bẹ́ẹ̀ pé a ti tú mi bí. So ó ti mú kó yí padà kúrò ní ayé nìyẹn. Báyìí nìyẹn kan bá wà tó wù wà kan tẹ́lẹ̀ lábẹ́ bó tu kórí. Ṣùgbọ́n sísì tó sọ pé òun wà Kristi tó sì wúrú ìwà kan náà òtítọ́ tó wà bẹ́ẹ̀ pé irú ẹni ò tí ì dàtúbí. Ìyàtọ̀ gbọ́dọ̀ wà láàárín ìgbé ayé tá à ń gbé tẹ́lẹ̀ níta àtúnbí máa ṣe nìyẹn pẹ̀lú ìgbé ayé tá à ń gbé sìn. Ṣé ní ìgbé ayé tá à ń gbé tẹ́lẹ̀ yẹn ọmọ mi bá ti wù àmì àná bẹ́ẹ̀ pé bàbá ẹ̀ ló jọ ẹ̀jẹ̀ bàbá ẹ̀ ló wà lára ẹ̀ ẹ̀sà. So nígbà tó sì wà pẹ̀lú ẹ̀jẹ̀ bàbá ẹ̀ tí Jésù ti fẹ̀jẹ̀ rà padà, ìwà ẹni tí ẹ̀jẹ̀ wà lára ẹ̀ ló ń wù. Ṣùgbọ́n báyìí nígbà tó ti di àtúnbí, ṣẹ́rẹ́ ẹni tá padà àtúnbí yẹn ìwà ẹ̀ ló láti máa wù. So a wá pa ìwà àti tẹ́lẹ̀ yẹn tì. So àwọn ìwà ló pè ní ìgbà kan rí. A jẹ́ aláìgbọ́ràn aṣáko ní ìgbà kan rí. Ẹni tí ń so onírúurú ìfẹ́kúfẹ̀ẹ́ àti adùn ayé ní ìgbà kan rí. A wà nínú àrán kan àti ìlara. A jẹ́ ẹni ìríra. A sì kórìíra àwọn arákùnrin wa ní ìgbà kan rí. Wọ́n tẹ̀sọ̀ nínú ẹsẹ̀ kẹ́ni. Ṣùgbọ́n ní ìgbà tí ìṣeun Ọlọ́run olùgbàlà wa àti ìfẹ́ rẹ̀ sí ènìyàn farahàn àkókò ẹnìyẹn ní àkókò ìbápàdé
ní àkókò tí mo yan Kristi ní Olúwa, ní àkókò tá a tú mi bí, ní àwọn ìyàtọ̀ tó wà bẹ́ẹ̀. Ó ní kì í ṣe nípa iṣẹ́ tí àwa ṣe nínú òdodo, ṣùgbọ́n gẹ́gẹ́ bí àánú rẹ̀ ló fi gbà wá là. So ní èwo àpẹẹrẹ Paul ń sìn kí ló òdodo tá a rí tó a fi dọ̀ pé bí ọ̀tọ́ tó a fi gbà rárá o. Ìgbà tó ń lọ sí Damascus pàápàá ó tún lọ ń bẹ̀ láti lọ mú àwọn ẹ̀dí dìde ní, ṣùgbọ́n ní ìbápàdé ojú ọ̀nà ọjọ́ yẹn ní ìtòmú yàtọ̀ wá nìyẹn. So ní ìbápàdé ojú ọ̀nà ọjọ́ yẹn òun ló mú yàtọ̀ wá sínú Paul apostoli. Then lẹ́yìn láàkókò yẹn ọ̀tọ̀ ni ìwà tó gbé lọ, má gbàgbé, ọ̀tọ̀ ni ìwà tó gbé padà. Then kí ló pe ní yàrá ó tó pe ní àdúgbò pé láàkókò yẹn ìbápàdé Kristi ó sì mú ìpínyà wá. Ṣùgbọ́n lónìí ọ̀pọ̀lọpọ̀ kílèmù kò ti di àtúnbí, ṣùgbọ́n kò sí ìyàtọ̀ láàrin ìwà àti tẹ́lẹ̀ àti ìwà àti ìsìn. Ṣùgbọ́n Paul wá jẹ́ ká mọ̀ báyìí pé ìṣeun Kristi yẹn ti farahàn, àánú ẹ̀ ti farahàn. So ó ní tí ó gbà wá là nínú ìwẹ̀nùmọ́ àtúnbí àti ìsọdí títún ẹ̀mí mímọ́, èdè yẹn nìyẹn o. So nínú ìwẹ̀nùmọ́ àtúnbí, so àtúnbí yẹn á wẹ̀ ẹ́ nù, á wá sọ ọ́ de tuntun. Ṣùgbọ́n báwo lè nìyẹn ṣe máa sọ bẹ́ẹ̀ pé òun ti dàtúbí lónìí, ṣùgbọ́n tí a ò rí ìwà tuntun lọ́wọ́ ẹ̀ tó pé ìwà títẹ̀lẹ̀ náà ni ó ṣojú kòkòrò tẹ́lẹ̀ ó sì ń ṣe, òun dédé òdò tí ó sì ń ṣe, òun mọ̀ títẹ̀lẹ̀ ó sì ń jókòó ṣe, ó tẹ̀ kílè màtúbí. Ìyẹn kan ní pè ní àtúbí. Àtúbí kì í ṣe pé ká kàn sọ̀rọ̀ lórí pẹpẹ, ṣùgbọ́n àtúbí ó ní ṣe pẹ̀lú iṣẹ́ àti ìwà wa. Á yí wa padà pátápátá, mo ṣe mẹ́nu balẹ̀ kan yẹn, á yí wa padà pátápátá. Bàbá ọ̀tọ̀ ló ní wa báyìí tẹ́ pè ní Jésù Kristi. So ìwà ẹ̀ la máa wù torí ẹ̀jẹ̀ ẹ̀ la fi bí wa, gẹ́gẹ́ bí ẹ̀jẹ̀ ti bàbá tẹ́lẹ̀ tá fi bí wa. Ṣùgbọ́n tá a ti wà nínú ẹ̀jẹ̀ ti bàbá tẹ́lẹ̀ là ń hùwà ti bàbá, ìgbà là ń hùwà ìdílé, ìgbà là ń hùwà ìran. Ṣùgbọ́n báyìí nígbà tí Jésù ti rà pápá rẹ̀ tó fẹ́ jẹ́ ẹ̀bí wa, ìyẹn níbẹ̀ pé ìwà Kristi la máa wù. So ìwẹ̀nùmọ́ yẹn ó ti ṣe ìràpadà wa, ó ti sọ wá di ẹ̀dá tuntun. So báyìí ìpínyà gbọ́dọ̀ wà láàrin ìgbé ayé wa ti tẹ́lẹ̀ àti ìgbé ayé wa sìn ká tó lè fọwọ́ àtúnbí sọ̀yà. So ẹ jẹ́ ká mẹ́nu dúró bẹ́ẹ̀ nítorí àkókò wa. Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́, á sì máa ràn gbàgbọ́ wa lọ́wọ́, kí Ọlọ́run kó di gbogbo wa mú títí dé òpin. Adá fún wa lórúkọ Jésù.